àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òpété àti bàbá Alubarika wa ìdànù ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la fẹ́ gbé yẹ̀wò kí la fẹ́ sọ. A fẹ́ sọ̀rọ̀ nípa oṣù January. Ti mọ̀ bí ẹ ṣe ń bá wa bọ̀ láti ọdún tó ti pẹ́ wípé a máa ń sọ̀rọ̀ nípa oṣù yìí, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìràwọ̀ tó wà nínú oṣù January. Irú ìràwọ̀ ló wà ńbẹ̀? Ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ wá tẹ́tí gbọ́ ìyàwó ọ̀rọ̀. Bàbá ẹ kú dédé àsìkò yìí o. Èyí oge ẹ kú àsìkò ọdún ìyá olóyè Èkó ṣe mẹ́rin ọdún wa. Àdìkò gbogbo ẹ̀wà bàbá lè ní. Ẹran ọdún. Àdìkò gbogbo ẹ̀wà ń bọ̀. Ń bọ̀. Ọ̀dà ìjọ wa. Ẹ̀yà alẹ́dà ń gbá. Bàbá ní èmi yìí a ti wọnú oṣù tuntun ní ọdún tuntun. Oṣù àkọ́kọ́ nínú ọdún yìí January. Irú ìràwọ̀ wo ló wà nínú oṣù January? Sórí oṣù January ọba oṣù ọmọ sórí oṣù January yẹn gbogbo ọmọ tá a bá ti bí nínú oṣù tó bá jẹ́ ọkùnrin só mọ̀ pé 9 ló ń ka ìràwọ̀ ọmọ ọkùnrin, 7 ló ń ka ìràwọ̀ ọmọ obìnrin. Ṣùgbọ́n tọmọ January yẹn tá a bá wá ka ìràwọ̀ yẹn tọkùnrin á fẹ́ lé tá a fẹ́ súnmọ́ ìkẹwàá, tóbìnrin á fẹ́ lé tí a súnmọ́ ìkẹjọ. Àwọn ọmọ oṣù yẹn máa ń yàtọ̀, wọn ì wọ́pọ̀. Àwọn ọmọ oṣù yẹn ó máa ń yàtọ̀, wọn ò ń wọ́pọ̀. Àwọn ọmọ oṣù yẹn ọmọ ni wọ́n o, torí oṣù yẹn ìràwọ̀ wọn ó sún síwájú, wọ́n máa sábà di ọ̀gá lẹ́nu iṣẹ́ ni, wọn ìsọmọṣẹ́. Ọ̀pọ̀ wọn iṣẹ́ àdára ẹni ni wọ́n máa ń ṣe, ìràwọ̀ wọn ò kì í ṣìyàn. Èyí tó jóbìnrin wọn kò ń fẹ́ràn orogún, wọn ìfẹ́ nǹkan orogún òwò, kó ṣáàjà wọn àtọkọ wọn, kó ṣáàjà wọn pẹ̀lú ọmọ wọn, kó ṣáàjà wọn pẹ̀lú olólùfẹ́ wọn. Wọ́n ṣe tó bá jẹ́ ọmọ ọkùnrin náà ó máa ń wáyé bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, irú ìràwọ̀ wo ni wọ́n? Ṣé omi ni wọ́n ni o? Ṣé iná ni wọ́n ni o? Ṣé atẹ́gùn ni wọ́n? Sórí ọmọ oṣù January atẹ́gùn omi ni wọ́n. Atẹ́gùn omi ni wọ́n, wọn ò fẹ́ ooru rárá. Torí ìràwọ̀ wọn yẹn ó á ti kúrò nínú òjò, wọn ò ní tí wọnú àárín méjì ẹ̀ẹ̀rùn tán. Ìlàjì ni oṣù yẹn wà lọ́dún. Àwọn ọmọ yẹn nǹkan ariwo tí ó di wàhálà pé kí wọ́n máa jà, kí wọ́n máa pariwo, wọn ìfẹ́ jẹ́wó, ìràwọ̀ ohun ìjẹ́wó. Tí wọ́n bá jẹ́yàn lówó wọn ò ní gbádùn, wọn ò lẹ́mìí gbèsè. Àwọn ọmọ oṣù ìgbà yẹn wọn ò fẹ́ nǹkan ìdójútì. Àwọn míì oṣù kan wà tó jẹ́ pé àwọn ọmọ bẹ̀ tó ń bọ̀ bá kàn á sọ àgbọ̀dọ̀ máa dápọ̀ àwọn oṣù papọ̀ la bá ń dápọ̀. Àwọn ọmọ oṣù January yẹn wọn ò fẹ́ nǹkan ìdójútì o. Ya kini agogo mi lé ní o, onígbèsè ní yín o. Ẹlòmíì ẹ̀ bá bu láti ní dọ́là, alolo orówó kọ́ lọ gbà. Nàìjíríà onígbèsè tí o bá gbẹ̀mí á ní Nàìjíríà mọ̀ jẹ gbèsè, nígbà Nàìjíríà wá jẹ gbèsè, ṣẹ́wọ̀n ní Nàìjíríà tó jẹ gbèsè ní. Ẹlòmíì fẹ́ràn gbèsè, àwọn ọmọ oṣù yẹn ò fẹ́ràn gbèsè. But ọkùnrin wọn àwọn náà máa ń lójú, wọn máa ń sọ́yàwó wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ni. But àwọn ọkùnrin wọn wá máa ń fẹ́ obìnrin mi, but wọn ì fẹ́ kíyàwó tàwọn kó bọ́ bóbú mi. Ó máa ń
wáyé bẹ́ẹ̀ yẹn àwọn ọmọbìnrin ibẹ̀ náà àwọn lè fẹ́ ráìfà bọ̀tí àwọn ọmọ oṣù ibẹ̀ yẹn lóbìnrin àwọn ìfi bẹ́ẹ̀ flirt tí àwọn ọmọ oṣù yẹn tó bá mú oṣù yẹn gan wáyé ọkùnrin ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ bá sùn ni o torí pé tó bá yẹ pé tẹlifíṣàn ló láìkè láti máa wò tó bá rí kíṣẹ́ẹ̀tì tó dá ó lè wà mẹ́ẹ̀dínlẹ̀ ṣú o tó bá yẹ pé iṣẹ́ kan ní í ṣe ibẹ̀ náà ni ó wà o àti wá lọ lékejì lọ kí ọ̀rẹ́ àti wá sọ wọ́n wá máa ń lérò bí wọ́n ní gbéraga wọ́n máa ń wò pé bọ́ wọ́n jẹ́ èèyàn kan aláfojúdí ìràwọ̀ yẹn ló sì mú wọn àti tibì kan ẹlòmíì gẹ̀dẹ̀lé bàdá àràsí mo ní sáré wá wò yìí ní ilé kìíní ilé kejì àǹtí yìí mo ló wà àǹtí kìíní tí ó lè má délé wa ń bí irú àwọn ọmọ oṣù January tó bá wà ládùúgbò wọn lè mọ́mọ́ lóṣù mẹ́ta o pé èèyàn kan wà nulẹ̀ ibi tó jẹ́ pé bí ọba wà ni ó wà ìmọ̀ wáyé àwọn ọmọ ìgbà yẹn ó wá nídìí kan máa ra sweet pineapple ọ̀gẹ̀dẹ̀ àwọn nǹkan tẹ́nu ń jẹ kán máa lọ ṣèpèsè fómi wọ́n á dẹ̀ máa ṣe nǹkan fáwọn ọmọ kéékèèké àwọn ọmọ oṣù obìnrin ìgbà yẹn kò yẹ kó máa kanra máwọn méke torí pé wọ́n máa ń ní ìgbéǹjà lórí ọkọ mi tètè rú ọkọ. tó bá wá ní àwọn ọmọ oṣù yẹn irú èèyàn wo ló yẹ irú ìràwọ̀ wo ló yẹ kó máa bá ṣe. irú ìgbà yẹn àwọn ọmọ oṣù ìgbà yẹn January wọn ò gbọdọ̀ bá ẹni tí ìrìn rẹ̀ ò bá mọ́ wọn ò gbọdọ̀ máa bá a ṣe yóò máa àfẹ́ẹ̀tì wọn wọn ò gbọdọ̀ máa bá òkúrọ̀ èèyàn ṣe yóò máa àfẹ́ẹ̀tì wọn wọn ò gbọdọ̀ bá ẹni tí ò bá lè náwó ṣe yóò máa àfẹ́ẹ̀tì wọn torí pé wọ́n lè gún gbogbo owó tí wọ́n bá ní wọ́n ná tánìsì wọ́n ṣẹ̀ṣẹ̀ tó mọ wá retí omi sọgẹ́tì ọ̀rọ̀ mi níjọ́ tó bá dẹ̀ àwọn ọmọ oṣù yìí tó bá dẹ̀ ti wá tàn wọ́n tó bá ti rí bí lágbájá yẹn lẹ́tàn ni kò sí irun tó lè jẹ mọ́ láyé wọn ò gba tiẹ̀ mọ́ nìyẹn but kéèyàn rẹra ẹ̀ ńlẹ̀ ni o àwọn ọmọ oṣù yẹn o ọlọ́run dẹ́ni wọn ò lè wò lójú tí wọ́n bá bínú o kí ló ní mo wí. kò sẹ́ni tí wọ́n lè wò lójú. wọ́n lè búyàn tán kán máa sọ pé kí ni wọ́n á jẹ́ sọ̀rọ̀ sẹ́ni yìí báyìí o kán máa wá wò bẹ́ẹ̀ but wọ́n á ti ṣe nǹkan yẹn tán but tó bá níyì lójú wọn mi ì fẹ́ kí wọ́n bá yàn jẹ́ lójú yàn wọn ò ní gbà ẹni wọ́n bá fẹ́ràn yẹn àbá àmọ́ ṣàìdá ó ń sì ṣe dáadáa lójú tiwọn ni gbogbo tó sì ṣe yẹ iná ló tọ̀nà lọ́dọ̀ tiwọn but àwọn ọmọ ìgbà yẹn ọ̀pọ̀ wọn lọ́mọbìnrin kò dáa kó lọ sílé olórogún tí wọ́n jọ máa ṣe fàmẹ́fọ́ ìràwọ̀ ọmọ yẹn kò fẹ́ nǹkan tí wọ́n jọ máa jìjàdù nǹkan. ṣùgbọ́n ó lè fẹ́ràn bóyá pé èèyàn yẹn ti fẹ́ yàwó tẹ́lẹ̀ kò wá fẹ́ mọ́ o. ó lè fẹ́ pé bọ̀tí ẹni ó níyàwó méjì mẹ́ta ta nílé kò lè fẹ́ torí kò sí ẹ̀ nírú oorun sùn sọmọ pé ìyálé ni ìyàwó ni àwọn ọmọ oṣù yìí kí ọkọ wá wà ní fúláàtì kejì kódà kó jẹ́ pé pálọ̀ ló sùn tíyàwó yẹn tọ́mọ oṣù January bá wà níbí kò ní rọrùn sùn o. ọ̀rọ̀ ńlá wo ẹ̀yàn ọmọ oṣù January pátápátá. ọ̀ní ọkọ ni wọ́n ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ó sì wáyé bẹ́ẹ̀ fọkùnrin wọn náà tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ oṣù yẹn wọ́n á wá àgbọn wọ́n á dàlú wọ́n á wá bu oyin sí wọ́n á wá bu omi sí wọ́n á wá máa mú. nínú àgbọn yẹn ló máa wà. wọ́n á dá àgbọn lu. wọ́n á dà sínú abọ́ white. Okay. wọ́n á fi oyin díẹ̀ sí wọ́n á wá bu omi mọ́ tí wọ́n bá ti kó gbogbo kẹgbẹ́ wọn lọ sódò tán àgbọn yẹn á wà lọ́wọ́ wọn lódò wọ́n á fi gbàdúrà á wá gbé wálé á wá dà
ìjọ Friday wọ́n máa ń ṣe wọ́n bá ti wá síbẹ̀ wọ́n wá dà lù wọ́n wá foyè tí wọ́n á bomi mọ́ á gbé mu wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lóṣù ìbínú á máa kúrò lára wọn wọ́n á máa rí aláàánú tí wọ́n bá fẹ́ lọ ṣe sàrà bisikíìtì ẹ̀pà gúgúrú pẹ̀lú owó òun ni wọ́n gbọ́dọ̀ há fáwọn oníbàárà bọ̀tí táwọn ọmọ wẹ́wẹ́ oníbàárà yẹn wọ́n gbọ́dọ̀ pọ̀ ń bẹ̀ bí aago 2 ọ̀sán nìràwọ̀ wọn máa ń mú níjọ́ bí aago 3 lọ́sàn nìràwọ̀ wọn máa ń mú níjọ́ Friday wọ́n ṣe sí tí wọ́n nìyẹn. Gbogbo ẹ̀yin ọmọ January náà ni ti gbọ́ yẹn. bọ̀ tó tún wá kú o nínú ìràwọ̀ wọn ẹ má jẹ́ tú àṣírí iṣẹ́ tán. Pé lókè wẹ̀yìn ọmọ January wọ́n ní ká má ṣe kí ni ká má ṣaṣọ lójú eégún tán gbogbo ẹ̀yin tí ẹ bá oṣù kù wọn náà kù nìbọn ró ó ka àwọn kankan. wọ́n máa àwọn ọmọ oṣù yẹn wọ́n máa ń rí oore báyìí ìwà máa ń kúkú oore kó tẹ̀ wọ́n lọ tí wọ́n bá so oore wọ́n máa ń fi bíṣù fún wọn tí wọ́n bá gbọ́kànlé èèyàn wọ́n máa ń dà wọ́n àwọn ọmọ oṣù yẹn wọ́n gbọ́dọ̀ máa fi aṣọ rẹ́ẹ̀dì sùn wọ́n gbọ́dọ̀ máa tẹ́ aṣọ rẹ́ẹ̀dì sórí bẹ́ẹ̀dì aṣọ white wọ́n gbọ́dọ̀ máa fi sùn òtí wọ́n wá kú nǹkan kan àwọn nǹkan bíi 3 kan bẹ tí wọ́n gbọ́dọ̀ máa ṣe gbogbo oore yẹn á wá máa tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n wá máa bá àánú torí gbogbo nǹkan tí wọ́n bá ti fẹ́ fà yẹn nǹkan tí máa pẹ́ ni oore wọ́n dẹ̀ máa ń pẹ́ lọ́wọ́ pọ̀tùkọ́ tó wá rí jágbà ó máa ń lágbára díẹ̀ àfi ṣàwọn yòókù. ẹ̀yin ọmọ January òun lẹ ti gbọ́ yẹn wọ́n ní ẹ̀yin ọmọ tó lágbára nìyí o ẹ kàn sí bàbá Alubarika Ìbàdàn nílùú Ìgbòdú bíkíbi tí ẹ bá ti ń wò wá kàn sí bàbá Alubarika bájọ́ ọmọ January tó bá ná ọmọ January níyàwó tàbọkọ tàbó bí wọn tàbí ìwọ gangan ẹ lè kàn sí bàbá Alubarika bíkíbi tẹ bá ti ń bọ ẹgbẹ́ ṣọpẹ́ dé Ìkòdú garage àwọn tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction kẹbìrì bàbá Alubarika tàbí kẹ́pẹ́ 08023829492 ẹ̀yin aráalé ó dìgbà mi rẹ̀ lè tèmi èmi ló bí ìjà aráàlú dẹ̀ wọ olúbi sí ọmọ ẹ̀rọ kò yẹ kó dàbọ̀. owó tó rẹ́ẹ̀dì owó ti yọ àti pé owó tó ti fẹ́rẹ́ fẹ̀rẹ́ ṣàmì náà sùn lẹ́ka jà ẹ lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.